Africa Content TV. Mo kí kábíyèsí Olofa ti ìlú Offa. Inú mi dùn gan-an lẹ́ni wọ́n bá ní kéèyàn wo ọkàn ẹ̀ bó ṣe rí béèyàn bá ń gẹ̀ẹ́sì inú mi kò lè kọ́sẹ̀. Torí pé kí ni Ọ̀yọ́ ló ní Offa, Offa ló ní Ọ̀yọ́. Ìbọ̀dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nù wa a mọ̀ pé ọmọọba Ọlálọ́mí tó jẹ́ kan lára àwọn ọmọọba tó jẹ ní Ọ̀yọ́ ilé ní 14th century. Lára àwọn ni ó tẹ̀ ìlú Ọ̀bàdó. Ẹ̀jẹ̀ ló ràn kan ẹ̀jẹ̀. Inú mi dùn gidi gan ni. Kábíyèsí àtijọ́ ní àwọn ọ̀rọ̀ kan àtijọ́ sọ kó tó di pé ajáde sásìkò yìí. Mo dúpẹ́ gidi gan. Ṣé o? Wọ́n ní njọ́ ìjẹ́nu gbó kò kọ́ Bàṣárí, njọ́ ẹ̀fọ́n tí jẹ́nu ọ̀dàn kò kẹsẹ̀ bọ́ polo, njọ́ ẹyẹ tí fò nùgbẹ́ kò
kò forí sọgiri láṣẹ Èdùmàrè ní ṣiṣẹ́ o. wọ́n ní gbogbo igi tí eléyìí bá ti kó lọ sóde ní kóbọ̀ láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ bá ti mọ jáde gbogbo àwọn ọmọ tẹ́ bá kó jáde lẹ́mọ̀ kóbọ̀. wọ́n ní gbogbo igi tí elégédé bá ti fọwọ́ kàn ní sòjòjò tẹ́ bá ti ń lù lọ́tún lẹ́ẹ̀lú ló sì yóò mọ ojú yín ṣe ni. ẹ ṣeun gidi gan, ẹ kú àlejò wa àti rí bẹ́ẹ̀ ṣe náwó lọ́tún lọ́sì gbogbo iná dídá tẹ dáná ẹ ṣeun gan, ẹ kú ìfẹ́. mo wá fi àsìkò yìí náà mo fi kí gbogbo àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ tó wà níjókòó ẹ ṣeun gidi gan, ẹ kú àdúró tí kábíyèsí ọlọ́fà ẹ ṣeun. ní ọ̀dọ̀ wa amọ́kọrin kan ní ẹni súnmọ́ ọba yóò lè gbádùn ọba. mo fẹ́ kẹ́ fọwọ́sowọ́pọ̀ mo ń pa lárò àpékẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí ọlọ́fà torí wọ́n ní kò sí béèyàn ṣe lè wà tó bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọba tí ò ní béèrè bẹ́ẹ̀. Ọlọ́run máa wà pẹ̀lú yín o ní ṣiṣẹ́ o bẹ́ẹ̀ ṣe máa bá kábíyèsí ọlọ́fà náà tẹ́jọ́ mọ́ ṣe túkọ̀ ìlú Ọ̀fà yìí kò ní bàjẹ́ o, ìlú Ọ̀fà ní tú o, gbogbo rere gbogbo nǹkan mèremère yóò mọ wọlé lásìkò tí kábíyèsí ọlọ́fà wà ń bẹ̀ ni kò ní bàjẹ́ o. Ẹ ṣeun gidi gan. Mo wá kí gbogbo àwọn ọmọ ìlú Ọ̀fà náà, gbogbo ẹ̀yin èèyàn jàǹkànjàǹkàn àti gbogbo apátápátá ni mo kí ẹ kú àdúró ti kábíyèsí ọlọ́fà kò ní bàjẹ́ fún gbogbo yín o, ẹ mọ̀ lọ́rẹ́ ẹ mọ̀ bọ̀rẹ́ ni wọ́n ní ìkọ́jù lẹ́sẹ̀ ìkọ́ni lẹ́sẹ̀ o, wọ́n ní ọwọ́ apá òkè ká orí àtẹ́lẹsẹ̀ òkè ń ká ọ̀nà ọwọ́ ọ̀tá òkè ká gbogbo yín. Bí ìlú ò bá nílọ síwájú ó ti di dandan kí ọmọ ìlú kan fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí. Mo ń pa lárọ̀wà náà pé gbogbo yín mo fẹ́ kí ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí ọlọ́fà. Mo dẹ̀ mọ̀ pé àwọn aláṣekù yóò bá wọn ṣe. Èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe náà mo mọ̀ pé kò ní mẹ́hẹ níbi kankan. Ẹ ṣeun gidi gan ni. Àwa bí ilé nì torí pé náà tí wọ́n ti wá nípa pé bóyá à ń ṣe kankan, èmi náà wá wò pé ká fi òkò kan ká fi pẹyẹ méjì ni. Àwa fún kínní kábíyèsí olóró wọ́n ṣe ayẹyẹ pé wọ́n ti pé ọdún kan lórí àléfà. Wọ́n á ní pé òró Ọ̀fà ni o, òmù àrán ni o, ìjára ni o, Alaafin náà ni ọmọ Alaafin ni wọ́n, torí ẹ̀ ni mo ṣe wá àjọṣe wa ò ní bàjẹ́ o. Bí mo ṣe wọlé mo rí àwọn píkṣọ̀ yẹn bàbá mi Adéyẹmí, mo rí nínú ilé náà, inú mi dẹ̀ dùn gan ni tó fi hàn pé àjọṣe ti wà láàrin ẹ̀yin kábíyèsí Adéyẹmí, àjọṣe tó ti wà láàrin yín náà. Àjọṣe yẹn mo fẹ́ kẹ́ ẹ túbọ̀ kẹ́ tún kó lọ sórí èmi náà tó fi jẹ́ pé àjọṣe wa kó mọ́ bàjẹ́ náà, àjọṣe ọ̀sẹ̀ ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gidi gan, ẹ kú ìfẹ́ o, ẹ kú àyẹ́sí. Bí mo ṣe rí gbogbo ẹ̀ náà mo ti mọ̀ pé Ọ̀yọ́ náà ni. Àwọn bàbá tó ń wọ́n fún yìí bí mo ṣe rí wọn báyìí ó jẹ́ rántí ìyẹn bàbá tó bí mi lọ́wọ́ ìlà ìfẹ́ wọn bí ó ṣe kọ́ mi lọ́nà lánàá mo ti rí pé
ẹ wà lára àwọn tó dúró títí kábíyèsí ọlọ́fà náà ẹ ṣeun gan ẹ mọ̀ ṣe o ẹ̀kọ́ ìkọ́bálá ìkọ́ yín lẹ́sẹ̀ o ẹ ṣeun gan mo dúpẹ́ gan àti gbogbo wa náà mo lè má mọ rí mo lè má ti rí gbogbo aṣọ yín mo mọ̀ pé gbogbo yín náà lè ń ṣe nǹkan àbí méjì náà ọlọ́run mo bá yín ṣe o ṣeun gidi gan ni inú mi dùn láti wá bí ilé ni inú mi dùn gidi gan ni mo lè pé tẹ́ bá ti ní nǹkan ṣe náà àmọ́ wa fìjòkó yẹ yín sí tàbádẹ tó ti ní nǹkan ṣe náà ẹ̀yin náà mọ̀ wá ọlọ́run bá a ṣe kò ní yí ẹlẹ́fún wa o ṣe gan ìlú Ọ̀fà ò ní bàjẹ́ lásìkò tí èkó mọ̀ kébé eku lásìkò tí ẹyẹ ọmọ kébé ẹyẹ ní ṣiṣẹ́ o tẹ̀sán àgbà mọ́lẹ̀ o ṣe ògùn ọmọdúpẹ́ o.